Hello, 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 ẹ̀yin èèyàn mi. Ó ga jù wọ́n ní Naomi. Ẹ mọ̀ pé Naomi ti di òrìṣà kúnlẹ̀ bọ̀. Naomi ti di òrìṣà kúnlẹ̀ o. Òun náà ti wà equal to the tax. Ẹ mọ̀ pé wọ́n ní Naomi nǹkan tá a gbọ́. Wọ́n níbi tó wà ní ẹ̀yìnkùlé. Ó láwọn aṣọ náà tó rà, èmi náà sọ. Wọ́n ló láṣọ tó lọ ń fọ̀ àbó ní nǹkan kan tó ń ṣe ṣá. Wọ́n ní babaláwo dẹ̀ lọ rìn lọ́ba ní ibi tó ti ń gba atẹ́gùn àbò ń fọṣọ ń bẹ̀. Wọ́n ṣàtọ̀bá kan pé ń fọṣọ. Lọ́ba ni babaláwo dẹ̀ rìn wá bà. Ẹ mọ̀ pé ààfin yẹn ó ti di war battle. War ni. Kì í ṣe kékeré o. Kéèyàn tún wà lẹ́yìnkùlé ẹ̀, kó tún wà nínú ṣẹ́ńbẹ̀, kó tún wà nínú compound ẹ̀, kí wọ́n ní kí babaláwo lọ bá. Wọ́n ní babaláwo kàn lọ bá ń bẹ̀. Wọ́n á sọ wípé wá ìwọ. Wọ́n ní eṣinṣin tó bá stubborn, òun ló ń bá òkú wọnú sàárè. Àwọn eṣinṣin tó bá stubborn. Wọ́n ní Naomi wá ní ta ni ẹ́ o? Kí wá ní ìtumọ̀ yẹn o? Ta wá lè ṣeṣe? Ta ni sàárè? Ta ni kíní tó ń wọnú sàárè? Ó ní babaláwo ní ìwọ náà ni. Ó ní kó padà sí ẹlẹ́nu. Wọ́n ní Naomi sọ bẹ́ẹ̀ fún pé kó padà sí ẹlẹ́nu. Ìwọ àti ta ni? Ìwọ lè ṣinṣin tó máa wọnú sàárè lọ. Ìwọ ni ẹni tó stubborn, tó jẹ́ pé wọ́n rán ẹ níṣẹ́ ẹrú fẹ́ fi ẹrú jẹ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kó padà síbi tó ti ń bọ̀. Ṣé wọ́n rán ẹ wá ni? Òun dẹ̀ máa rán ẹ padà sọ́dọ̀ àwọn tó rán ẹ wá. Wọ́n ní Naomi máa ti di ògbólógbò. Ọkàn ẹ ti balẹ̀. Ibi tó wá ṣe pàpàǹbarì rẹ̀ wọ́n ní kábíyèsí ò wá sí nílé. Wọ́n nígbà tí babaláwo yẹn wọlé tó gbọ̀nà kíní, wọ́n láwọn security wá tẹ̀lé, wọ́n ṣà ń watch ibi tó ń lọ. Àfi ọ̀dọ̀ Naomi. Àwọn security wá ní enílé ní jẹ́ àwọn people yìí tún ti dé. Ẹ jẹ́ ká tún lọ. Torí ṣé mọ̀ pé ààfin yẹn ti di kọ́lọ́múdọ́mù ẹ̀ ká lára ṣọ́ra. Ó láwọn tí kábíyèsí náà fi máa ń sọ tó fi dẹ Naomi nínú àwọn security yẹn. Torí a gbọ́ pé ṣe ni kábíyèsí tó lọ employ àwọn security mọ́ àwọn security tó wà ní ààfin sìn. Nígbà tí màá bá òun ṣọ́ Naomi. Torí ó ti di ààfin yẹn ti di ogun ìtìlá. Bẹ́ẹ̀ ni. So ìdúró sí ìbẹ̀rù sí. Àfi kí Naomi kó dúró re. Torí Bíbélì náà sọ fún wa. Ó ní kí Kírísítẹ́nì má ti wá sí mi láàrin ọ̀tá la wà pé ká máa ṣọ́ra. A gbọ́dọ̀ ṣọ́ra. Bíbélì náà tún sọ pé ó ní ẹni tó bá dúró kó dúró gírí o. Kó máa fura o. Kó má bàa ṣubú o. So gbogbo ọ̀rọ̀ inú ìwé mímọ́ ó ti pé fún wa láti máa mú lò fún ìgbésí ayé wa. Nọ́bá ní bí babaláwo wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ ọ̀fọ̀. Bí Naomi ṣe bẹ̀rẹ̀ sí ní dá padà fún. Wọ́n ní Naomi wá bẹ̀rẹ̀ sí ní ó ń káàsì náà, ó ń bá tú pẹ̀lú ẹ̀. Wọ́n ní bó ṣe ń pègèdè bí Naomi náà ṣe fi Bíbélì náà ń pègèdè. Wọ́n ní before you know it o, wọ́n ṣe babaláwo dẹ̀ ń fẹ́ ẹ̀yìn lọ. Tó ń fẹ́ ẹ̀yìn rìn padà. Tó ń fẹ́ ẹ̀yìn rìn lọ. Tó ń fẹ́ ẹ̀yìn rìn padà. Wọ́n ní àwọn ìgbà tí gèdè yẹn ti wá pọ̀ tí Naomi ṣe tiẹ̀ tí babaláwo náà ṣe tiẹ̀. Wọ́n ní ṣe ni ìkànnà àwọn security wọ́n pe kábíyèsí. Kábíyèsí níbo lẹ wà? Àwọn babaláwo ti wọnú ààfin. Wọ́n dẹ̀ ti wà ní ọ̀dọ̀ ìyàwó yín tó ń pègèdè. Wọ́n ní tẹ bá rí bí eré tí kábíyèsí ń sábọ̀. Kó wá pé ìyá onífá ó yá o. Bátù ti wà láàfin. Wọ́n ní babaláwo lọ bá yá Naomi o. Kíní kan oko bàbá àṣà. Táná máa sọ orú ẹ̀ fún tí tọkàn ẹ̀ máa balẹ̀. Wọ́n ní ṣe ni kábíyèsí kàn dé kìràkìtà bó ṣe dé ọ̀dọ̀ àwọn ibi tí wọ́n ti ń pègèdè tó ń pọ̀fọ̀. Wọ́n ní babaláwo ti disappear, ó ti sálọ. Kò ṣe ní disappear, kò sálọ. So kí leléyìí kọ́ wa? Ó kọ́ wa pé agbára Ọlọ́run wà. Agbára èṣù kò lè dúró níbi tí agbára Ọlọ́run bá wà. Wọ́n fi pé bóyá tí kábíyèsí ò bá ti sí ní
Tẹ bá notice many things tó máa ń ṣẹlẹ̀ láàfin, wọ́n máa ń ní kí kábíyèsí bá ti lọ, náà máa ń pè, náà máa lọ ń tẹ̀sí Naomi. Wọ́n ò mọ̀ pé kì í ṣe agbára kábíyèsí ló gbé Naomi dúró. Wọ́n ò mọ̀ pé Naomi bó ṣe wà yẹn, agbára Ọlọ́run ló ń bá ṣiṣẹ́. Àwọn ogun ọ̀run ń bá ṣiṣẹ́. Naomi ló máa rí wọn. Nǹkan tó mú Naomi táyé ẹ̀ fi kì í ní ààfin yẹn ni pé àwọn ogun ọ̀run wọ́n wà pẹ̀lú ẹ̀. Wọ́n sọ fún pé kó máa lọ kó, wọ́n pé wọ́n ń wẹ̀ wọ́n pé kó máa lọ, àwọn ń wẹ̀ yẹn. Wọn ò dá kan mọ̀. Ṣé ordinary person wọ́n lè gbógun ti ordinary person bẹ́ẹ̀ yẹn? Kó ń tàn má lọ kú dànù. Oh my God. Tẹ́ bá tẹ̀ rí Naomi nínú íńtánẹ́ẹ̀tì, inú ẹ̀ máa ń dùn ni. Tó máa jó mùkúlùkùmùkẹ́, tó máa jó mùkú, ẹ tiẹ̀ wo bẹ́ẹ̀dẹ̀ tó ṣe. Tí Tádéníkáwò tó ń kọrin fún happy birthday to you, happy birthday to you. So ìyá ẹ̀ wá ń jó mùkẹ́. Eléyìí wà lẹ́ni ò sí nǹkan. Ẹ rí pé Sàtánì tí wọ́n kàn àwọn pípì yẹn wọ́n fira wọn ṣẹlẹ́yà pẹ̀lú èṣù tó rán wọn iṣẹ́. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣe máa wà tẹ́ máa fúnra yín ní wàhálà, tẹ́ máa fúnra yín wàhálà. Ìtọ́lọ gbogbo àwọn tó bímọ ọmọ ọkùnrin míì wá fún kábíyèsí nílé ọmọ àlè. Ṣé mọ̀ pé àwọn gan-an ṣe lára tún re wọ́n? Ara ń re wọ́n. Ìgbà tójú ò bá tì wọ́n. Ṣé Naomi ló fẹ́ máa bẹ̀rù wọn? Ẹ rí pé wọ́n ti ka àbùkù wó fúlẹ̀. Wọ́n ti kan kinní kan tó ń jẹ́ àbùkù. Wọn ò yẹ kán fọwọ́ bojú bẹ̀tẹ̀rọ. Ẹ rí pé Naomi ti win. Ìjọ yẹn tán ní Naomi ó ní káwọn security kan fọ́n wọn rù kán lọ jù wọ́n síta. Ìyẹn àwọn Ashley àti Tóbi fún rẹ̀ àti ìyá blue ìyá 7. Èmi ò rí drama náà ṣe ní ààfin yẹn. Drama àti pé àwọn tí wọ́n ní tìjú ẹ wọ́n ṣe rádaràda. La gbọ́ pé ṣe ni kábíyèsí sọ pé kì í ṣojú òun lòun tún máa ní kí èyí tó ń pè ní Mariam olóyún rọ́. Ó lóun bí báà ní kábíyèsí fẹ́ máa bìlíìfù irú àwọn èèyàn bẹ́ẹ̀. Báà ní kábíyèsí ṣe máa wò wọ́n gẹ́gẹ́ bí àwọn èèyàn gidi láàfin. Wọ́n ti useless ara wọn. Wọ́n ti fira wọn ṣe ẹlẹ́yà. Wọ́n ti fira wọn ṣe ṣòfò ní ààfin. Kábíyèsí kàn wò wọ́n bíi pé eré ni kábíyèsí lọ́mọ ayò àbáàná eré náà fọmọ ayò ṣe. Ohun gangan ni tí kábíyèsí fi wọ́n ṣe láàfin. Báyìí náà dà. Ẹ lọ wábì kan wọ́ sí ẹ̀yìn báwo. Eléyìí tí kábíyèsí ńlá òun ò lè ever mú lọ sí pàtí kò dẹ̀ lè lọ represent òun. Ṣé àmọ́ pé ṣe náà kàn wà bí figurehead. Kábíyèsí wọ́n ní silence is the best answer for a fool. Kábíyèsí kàn wò wọ́n gẹ́gẹ́ bí pé àwọn tó ń wúlò. Ṣé wọ́n wá wúlò ni? Àfi kán ṣá máa gbógun, kán máa gbógun. Wọ́n rò pé àwọn lè win ni. Ẹ ti ṣì ẹ lè win ni Naomi. Àfi tí Ọlọ́run bá sí lórí ìtẹ́ nìkan. Àfi tí Ọlọ́run bá yí pé kì í ṣe Ọlọ́run ló rán Naomi wá sí ààfin yẹn. Ọlọ́run ló rán Naomi wá sí ààfin yẹn. Ó ní nǹkan tó Ọlọ́run ní kí Naomi wá ṣe láàfin. Ẹ̀yin fi ipò pé wọ́n ní ẹni tí ò gbọ́ Ọlọ́run gbọ́, ẹni tí ò ṣe, wọ́n ní ẹni tí ò ṣe ìṣẹ̀ṣe, ẹni tí ó ti wà fẹ́tíṣì ló lọ ń fẹ́. Òun kẹ̀dẹ̀ rí pé rẹ̀ pé ohun èèyàn mímọ́. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé Ọlọ́run ló rán wá sí ààfin pé kó wá tún àárín ibẹ̀ yẹn ṣe láàfin. Ẹ ti ṣì. Ẹ kàn ń jagun lásán. Lásán Ọlọ́run ti jù yín lọ. Ẹ̀yin èèyàn mi. Ó ní mo ní kí n sáré wá bá yín o bí kábíyèsí wá gbé wá fún yín jàre. Wọ́n ní bí kábíyèsí ṣe di kábíyèsí ní ìyàwó òun dà tó sọ fún wọn. Àpò ti gùnkè lọ. Wà tó ti rí pé babaláwo ti disappear. Wọ́n ní bí kábíyèsí ẹbí Naomi ṣe gùnkè ni ẹ tó lọ gba àdúrà tó. Wọ́n ní kábíyèsí ní ó ṣe dé òkè tó rí ìyàwó òun tó wà lórí ìkúnlẹ̀ tó ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní ṣe ni kábíyèsí túbọ̀ nífẹ̀ẹ́ Naomi sí. Pé so ìyàwó òun ti wà. Ó ti wà equal to the task. Pé we thank God. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ wí tí bátù tí Naomi ń win ní láàfin. Wọ́n ní kí kábíyèsí má love ẹ̀. Wọ́n ní kí kábíyèsí má ṣe. Ẹ máa tán ra yín. Ta ni kábíyèsí ò ní love bí kò ṣe Naomi? Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa fi tó kù sí comment section, kéde bá wa subscribe. Ó ṣé o, àwọ̀ Ọlọ́run á dájú, àánú Ọlọ́run á pọ̀ lórí wa o, a máa rí bá ti ṣe, a máa rọ́nà gbígbà. Jésù Olúwa wa, àmín. Ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa share.